Edohia walaru. Edohia wabedene. Wabugie wabava wabuta. Don doge wenege kae. Ekedmagie. Etu wahia o. Meno wiaga wa. Mawede na togedo. Na wibuta ogedo. Yaye gbera wahia. Yaye wahia ma ko wake ode. Sa gba fiangbelo. Okorio. Ni maka ude de ma we we na. Agmene ni edo. Sa gba lon di afiangbe yima o. Ise oga neru o. Nanya wa sa no gba wa. Mare da o we mare. Oge do mado. Ha worun fiangbe mi ma we de ne. Non so ken. No we gima ya yin wa gbon. Ni Jesu Christi nanya wa. Wabukin o. Na awe na. Deni edo na gme ma we gme na. Writing edo names correctly. Eni edo di magme. Ani gun ma gbon se. Eni edo na he omewe na ya he. Oga he nini omewe no lagi he. Oga ne gwaze do oseti ya tabi na okon o mweri ya. Makeke no mweri ya. Ma no edo no nya do maze okeke ma gwa agbon se. No me ke na gadiye we na lava ke be ye ma ihe mama e. Ma be he ni do be ma ye we na hia ya gbon he. No ga owe mata. Edo ya fe atie o. Ma agbon o ma gwe nu we ka gme o. Ebe gwe yo. Do we be mgbegbe to. We doloji. Do ma be doloji we nu we ka on Ru agbo kin obema so pa ma be we no be obe ogima don there wa ya mwegbe a ha kekan no ha na openi ya fi no ka no ro ma wata na abi yo wan magba wu yan ma ere ye omo boye na odo oh I don't know.
Adamo.
do ya wa bede na o imadagwa ni maya wina o fi beleko wa dege me a wa ye dege me a wa ye me ni tana wa gbe o obi mama rere gba imadagwa ni maya wina na no bo we na we de do na we eyan o we mi no riyan bo wa gbe o ni wa wala ho teme ni ro wa wa no e bo wa bokin o Helen Samuel obokin o iwere Richard Sunday obokin o iwere Jazz obokin o wado on free gbinosa obokin o idago wa o wadege me a okay wa be hen ni ta uyo salobo anyone yo wa na totaba wa sante ka no ba wala o agwere gbe ga de o oti edo yare o what edo yare don ka bi an mare na o bi ma so hen na o imadagwa adola yi na o uyo salobo agbeni edo aso o osamoge Osamoge eni edo no ye ha gbon yi ba ya ka owo mo ni bi na owo ye wo gie ni me ose me ogie omo ni me bi na oyi na rin ahe ni na owo ase mo gie odere Osamoge ko ye ha gbon yi dede we ya yo gba bo uzopa bo omona na he ni na o semogi oye bo gie ni me Osamoge wa si me be do gie so wan be do gie ye na je ni me okan owo okan owo eba okan owo eha okan owo ina going, go. Hey. Osamoge. Okay. Nupoge ha. Me ye boy yo. Nupoge ha. OCHE OGHE. Osamoge. Ai de ba wen. Nupoge ha be ya yo gba. Ai de ba wen. Wọ́n fún ìgbìnọ́sà ọ̀gbẹ́ Helen Samuel ọ̀gbẹ́ yẹn ìfá dé bàbá yẹn ìfá wa gbẹ ọ̀pọ̀bọ́dé yẹn ìfá o wọ́n ní ó wo wáyàká o ọyọ máa ń gbẹ yẹn náà ọbẹ̀ èdè nìyàn ènì náà o èdè tó náà o ṣé ènì ẹ̀dọ́ náà Ọ̀sẹ̀mẹ̀gbé òkó iye nagbọn yìí Ọ̀sẹ̀mẹ̀gbé dèrún gbábọ efe nùsàlùbọdì náà wá ọsọmàgbé ọkàsí wọn bẹ gbé ọbẹ ṣe màgbé ọkadé ọpọpọpọpà ọsàlùbọdì adìẹ náà wá kẹgbẹ ọmọ o kẹbí igó o kẹgbẹdàmẹ o òtọmẹ o aláwòdà o kẹmẹfẹ o ọsọmẹgbé ilé ọbẹ sí màgbé ẹdọ ìṣe wẹgẹ iye nagbọn yìí lè wẹyà yọ gbàbọ ọsọmẹgbé ọpá ganzẹ bọ wẹ ẹyẹba ọzọpá ọpá ẹkàn gbàbọ Ọ̀sẹ̀mẹ̀gbé
Ini wa iro wa wadega ya. De na ya gbon na de no gbabo opa kan gbabo dike banpa. Okian ogoyi owo, okian ogoyi ba, okian ogoyi ha, okian ogoyi na, goyi, hey, go. Osame gbe. We na ya tai. Aya on. Uge o. Npoge ha. Me ya yogba. Npoge ha. Right. Osi wi eni egbi ọ̀sẹ̀ rẹ̀ ègbé ọ̀sẹ̀ rẹ̀ ègbé bẹ́ẹ̀ yọ̀nà ọ̀gá sì máa gbé wẹ̀dọ̀ iṣẹ́ iye àìdèbàwẹ̀ Helen Samuel Madébàwẹ̀ owó nípò gíbà náà ra ọ̀sẹ̀ rẹ̀ gbé ọ̀gẹ́dọ̀ rẹ̀ ègbé bá mi ọ̀sẹ̀ rẹ̀ ègbé ọ̀rẹ́ àgbàwọ̀ jásíjás ọ̀wé nípògìbà ló nípògìbà náà rọ̀ pàgbà nípògìbà má gbà jásíjás wọ́n fi ìgbìnọ́sà nípògìbà ọ̀gbẹ́ ìjàdùsúndé nípògìbà ọ̀gbẹ́ kò bọ́ ní ẹni ó ṣe nípògìbà. Ìṣẹ́gun ayé ẹ̀wà ta ọbẹ̀ èdè ní àwọ̀ ṣé iye ọ̀nù náà iye mẹ́wàá kátá owó tí yẹn pàrọ̀ ọ̀nà tiẹ̀ ọ̀sá ìbíye kọ́wẹ̀ ọ̀sá ìbíye. Ye nagbon yi de don gbabo osabe vie eni edono eni edono wa yaka ivie wa envie ivie ogi emi ru don yi ganse bedo wa ya setindo wa mi do dan moye uru boy moyi obi ame onyeme where ivie igobie ayado ewanta don abe baba so kebi yeso yan iheni yan we omona osevie ni ayaga osevie ni amu ya mu yuru osevie ni aya ha gbe ewanta oni aya ka owo mona ni ebie na ose ni aya ha gbe na gbo adege iye na gbon jide no gbabo okian ogoye owo okian ogoye ba okian ogoye ha okian ogoye na okian ogoye sa going go so vie yaba nupogi ha na ya yogba dere osi wi eni EVEA ọ̀sẹ̀ rẹ̀ ìvie adẹ́gẹ̀ àìdèbàwẹ̀ ìjàdùsúndé ọ̀gbẹ́ jásíjás ọ̀gbẹ́ Helen Samuel ọ̀gbẹ́ kó Humphrey Gbinosa ọ̀gbẹ́ yẹn iná wà gbẹ àpòbọ̀ ní ẹ̀yìn náà ìṣàgbà ibi ẹ̀dọ́ kó wà púpọ̀ ní ibi ẹ̀dọ́ ọ̀nà náà wàyára ó yóò tọ́ ọ̀nà náà òpè nìna èmi náà yára ká òpè nìna òkè wà bí ènìyàn ẹ̀bùnà bùn wà bí he tó pọ́n ẹ̀bùnà bùn ìyẹn ẹgbẹ́ agbọ́n bẹ́ẹ̀ni agbọ́n ọmọ àgbà kúndàbò ebo ọ̀nàdò fẹ́ gbìdì ẹ̀yìn màmú ebo ire ààrẹ tèmi náà máyà ìyẹn ẹgbẹ́ agbọ́n bẹ́ẹ̀ni bóyá ìmàmà ẹ̀mà ìgbẹ́ kẹrẹ́ ní adì kùndọ́nì bẹ́ẹ̀ni màá yá gbọ́n kẹrẹ́ ní adì ọmọ ìgbà bẹ́ẹ̀ni yá gbá ahụ na ndị ọlọ yedere na watiabo yaro asa ụta
Whatever yare young dog asamota okoma o edina benebo yagbon eri okeke na yaragbon manedo enina omena yaka asamota ba yaka omena yaka omona na biena okin atowagbon me no bio ime ave to omona be to se video we iga idege ya suta uta oni ege na ya pa agbona de omona to yan to se video idege se video o ibe gamen ibe dolo yi ibe wo ibe o be gamen ave bo fear with the imanu na do at igbon ya se uta o ge ni a o yi sangbon yi de no gba na ma dolo yo de no gba we ni manedo ya he ni aka o ebe na ya ta ima ho asamota omuna to ato ni ma o ise o akpe o ise asimata o ta o ise o ta oni ege ma ya fi ma omuna yari ba yi dege yebe kinu wan oko ọ̀kíá ògóyè wo ọ̀kíá ògóyè bá ọ̀kíá ògóyè nẹ ọ̀kíá ògóyè sẹ góyìn góyìn gọ́ọ̀ ọ̀sẹ̀mọ̀tà ẹ̀dọ́nidọ́ wà ọmọ tí ẹ̀ wòlé wáyé ní ẹ̀kẹ́kàn yéré wa ọ̀yẹ̀mẹ̀ wà mọ́kùn wà tí ẹ̀ wòlé wọ́n ní aga dó náà dógébé nà gbẹ̀mí ẹ̀dó hẹ̀ àwọn àpá màá wà wẹ̀ náà ọ̀sẹ̀. Osamota eva eme ya yiga agari yewo eva iseno eva wo me ari no ka o no pogia re osamota o si wi ww vaga gbon yo o pa keke ni gbon yo anyway o si wi o ti a osamota onigba bogiani osemuta dere osemuta nugbogene osi ri eni oti a osene ota omonara sene ota nugbogene ni wa gba sesemense nupoge abe gba nuda una khirieta osemuta akirieta obe gba we yo evani ogba aide bawen ichado sunde ogba Helen Samuel ogba Humphrey Bunosa ogba Oriona Jasi Jazz ogba da riviedo ko body ya ya o Ìṣàgbọ́ ó sẹ́wọ̀n ta èèmọ̀nù wá bí ẹlẹ́yà fẹ́ ẹ̀dọ́ tọ́ka sùn wọ́tà o ìṣẹ́ tọ́ka sì máwọ́tà o ìṣẹ́ ẹni ẹ̀dọ́ ẹ̀dẹ́fọ́ yéye wàyà tàṣe yàfẹ́ wàtàṣe gbà wàtàṣe yókòrí ọ̀hún wàtà ìṣìlẹ́kọ̀ bíà wàtàṣe wùsì wàtàṣe òtún ẹ̀tàn wé ẹni ẹ̀dọ́ ẹ̀dẹ́fọ́ àwọn nàpá màá wà wẹ̀ náà ọmọ yé ọ̀sẹ̀ òmùtà ọ̀gá sì mọ́tà ò iṣẹ́ ọ̀nà ẹ̀dùnúwẹ̀dùn náà kí o. ọ̀sẹ̀ yìí ọmọ iye òkómẹ̀ ọ̀sẹ̀ yìí ọmọ ẹ̀dùnúwẹ̀dùn náà kí ẹ̀ wà náà. ọ̀sẹ̀ yàrá
by Yaka. Oh, say, Yama. We are like Mona, I won't say, a Yawano. Oh, Piano, oh, good, oh, I'll show one, a Yawano. Whatever song, or when whatever one, or when oh, say, no, say, or whatever, no way, a yafe, Mohonia. Efafa, etugi, eya yo langbe, oh my, no, no, cinema. On your say, your man, oku, say, your man. On your say, no, say, or some money, yaki. Your man, a carbon, yo, ye not more, ye don't babble. Ye not more, you don't babble. Okpa kan babble, okpa, eva. I'll say, your man. Okay, I'll go your wo, go your va, go your ha, go your na, go. Say, your man, go. Levanta. Cool. The Okpa can walk it. Okpa go. The Mazavo, look again, Mazavo. Say, your man. Oh, see, Ani. Oh, say, yeah, oh, man. Oh, say, yeah, oh, man. Oh, no, Pablo. Nupogeha, Ray. Nupogeha, Magba. Oh, say, oh, man. Oh, say, oh, man. Among Bahunda of fear. Even Atana, a of fear with you. Oh, say, oh, man. Oh, fear with you. Eu sei no lema here no yo I don't fear with any managba in Pogia. O sei here one I de ba me no Pogia ne wa no. Ìṣàdò Sunday ogbe Igbonosa ogbe no Pogia o fear even with the mama na no Pogia. Eli Samuel ogbe yan ha wa gbele. E mo ta dun mu eme. Say here Okoboni ako levanta a boca o do Deus seu que é here one o so é bia agbonwe look at na ihi o pa na ike ona ona ipeni wa no ori ya fe ore wa gbura ki oba ore wa gbura agbado Passavam nyama ukova RDO origwe passavam nyama levanta iye nagbon yi de non gbabo passavam nyama ba yaka ebi na yaka ewe obona na wa bie na we no musese we no mase we no gbera ense onyeme wasi me onyeme onyo ewe na eme ekuwe manga orien me mogogo ebi ya ni gwa le ogba me o seven nyeme okay, go ye wo, go ye ba, go ye ha, go ye na, go ye sa, go ye o, go ye go. Mama ye ya bumpa yo wo so nyi. So nyi. O se no nya me. Go ye lu poge ne na wa no. Nke ma ba ye. Poge ne no. O si mi ni. O yi ni. Mi ni. O se me. Onyeve, oseve, onyeve.
Who get anyone? Okay, but I did about Usunde ugbe. Want Samuel ugbe. Ah, Ibinosa ugbe. Want Jazz ugbe. Eni edo no, ebi edo here wa ugbe. Akobodi ebi edo. Isiagwa Okay, na ni jengbe. Yo bi yake. Madagwa te amodia o ma eti sa uyo usalobo. Na kunwa ya o etemo ni de wa wese. Non fi Ibinosa wese. Jazz wese. Helen Samuel wese. Chado Sunday wese. Ibinosa wese. I very baba. I de ba ya ni ke mare na. Abusalam wo mare na. Wa ya wese wa dore. Madagwa na te amodia. Wa wese wa na mudia ke no. Wa manpa. Yo wa. Ogedo Yagama, he said, you know, I know why never by second don't see on what, but not to tack him. When I'm heard in there, who you are me. In my inner Yagama, do, he said, Ogomo, Ogefi, Ogigu, Ogosi, Ogo, what would the Yagabana do? He said, Oba wa no redo o ito ikbebekete e dia ga ma o wa ga ma o yo po ehun dugie ise oba ilo boy fo ise oba gato ope ise wa ya wese iya kwe e o wi ugane abi ya de ba ebi ja ya fe na be go salobo o wi kien e de yin wa e de yin Ukogbon you know, Ogbon ma wo de yan. What ma ya ro. O de na na, what tai, wa ya gba ohun otagbon ya. Na wa wo de wa ya gba ohun otagbon ya. Wa ga yo, ogbon ga yo. Uyi wa mi. Afshongbo wa mi. Efi wa mi. Tomi wa mi. Beni Jesu Christi. He said, okay, there you wa ya we say, wa baba.